ṣé wá rí Lizzy Anjorin tí ẹ̀yin ò like lẹ́ni kò kí ń ṣe pé bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí bẹ́ẹ̀ kọ́ nígbà tí òun àti Tóyìn Àyímákù tó jọ ṣẹlẹ̀ tó ní kó ṣe kíní kan tó jà àwọn àti kọ́líìgì ẹ̀ ni bí kémi àti ẹ̀sìn ìjà àti kọ́líìgì ni wa tá a bá jà ń sìn ẹ lè ẹ bá sọ fún mi pé bí mi ṣe lè react bẹ́ẹ̀ ṣe react nìyẹn no a lè react jura wa lọ ókè ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ọmọ Facebook gbé sísíkà kan bá jáde lẹ́nìí ìkún jáde lọ́la débi pé ìgbà tó bí ọmọ 8 days wọ́n gbọ́ ọkọ̀ pósí fún wọ́n gbé ọmọ yẹn sí wọ́n tún lọ fọ́ọ̀mù fake death certificate lórí ọmọ yẹn ní Amẹ́ríkà abiyamọ nìyẹn kò síwò tó bá gbọ́ kí ní ara máa bù ẹ́ bọ́ ní mo gba èmi kọ́ máa wò wọ́n ní o. ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sọ wípé Lizzy Anjorin ó ń kanra ó ń ṣépè ẹ wò ó tẹ́ ẹ bá wo fídíò yìí tẹ́ ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹ wò pé èpè tárábìnrin yìí ṣẹ́ pé ẹ wò kó má jẹ́ pinnu tèmi lẹ́tí gbẹ jẹ́ kí n kàn fi fídíò lẹ̀ kí gbogbo wa ká sáré jọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn fún wa ọwọ́ yín tẹ́ ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. lórí ọmọ yẹn ní Amẹ́ríkà abiyamọ nìyẹn kò síwò tó bá gbọ́ kí ní ara máa bù ẹ́ bọ́ ní mo gba èmi kọ́ máa wò wọ́n ní o máa yanjú máa kó mbẹ́ gbogbo àwọn speaker tó wà lọ bá pé ẹgbẹ́ owó tó bá máa gbọ́ wọ́n ní celebrity yẹn fún wa lówó mo rí speaker kan dídí wà bá mi ní rẹ̀wọ́n ní àmọ̀rí èmi ní Lizzy Anjorin fún ní 500,000 kí n fún lágbájá mo ní ó ní nǹkan tó sọ tán ni o 500,000 mo ní fún òkì ni ó ní pé kọ́kọ́ fòun lẹ̀ 500,000 ó ní kó fi òun lẹ̀ kó jẹ́ kóun máa lọ ó ní ṣòyí ti pọ̀ jù mọ́mì kò sí kéèyàn búlì yẹn máa sọ̀rọ̀ wọ́n máa gbé Lizzy wọ́n á gbé rẹ́sìpìsì lé lórí wọ́n á gbé ọmọ ẹ̀ rẹ́sìpìsì lọ́mọ ẹ̀ lórí wọ́n á gbé ọmọ ẹ̀ sínú pósí kò sí abiyamọ náà jẹ́ kí n kàn wá sí jẹ́ kí n gbé ẹ sórí ojú kí n búlì ẹ kí n gbé sórí ẹ wàá mọ bó ṣe rí lára wàá mọ bó ṣe rí lára ìjọ tí mo gbé kí lórúkọ àfáà yìí àfáà kan ẹ má jẹ́ kí dárúkọ wọn mo kàn gbé wọn sọ kí ni tó ilẹ̀ tó ṣú oríṣi ọdún tó gbé mẹ́fà àmọ́ níjọ bá mi gbé wálẹ̀ ìgbà tí ọ̀rọ̀ MC Olúmọṣẹ́ ìdámẹ́jọ́ mẹ́ta yìí ṣe mọ àwọn tó pè mí ni lórí ọ̀rọ̀ yẹn torí máa gbé lọ sí tó tún agbó viral ni mo ní 1 million 1.2 mi mọ wọn tó wò ó ni àwọn blogger mi ìgbé kí ló kàn mí èmi ṣe tèmi nìyẹn kẹ wá rí èèyàn kan lórí ọmọ ẹ̀ wọ́n gbé recipes lórí ọmọ ẹ̀ grandma yìí mo sọ̀rọ̀ fún o wọ́n gbé lórí ọmọ ẹ̀ bọ́ gbogbo gbáyé kò sọ̀rọ̀ kò dùn ó dáa ó tún lọ bá àgbà blogger okú kejì ẹ̀ tún sásábẹ́ yín bóyá wọ́n fi mí lẹ̀ ẹjọ́ sọ́n fi sílẹ̀ ni rárá o ó dáa ó tún lọ bá ọ̀sán yìí P&P bóyá bá mi ṣe rárá o ó lọ bá ti Germany rárá o Amẹ́ríkà rárá o ìtúwà Nàìjíríà rárá o ìtúwà ní UK rárá o débi pé wọ́n tún máa gba lọ́ọ̀yà fún lọ́ọ̀yà tó ń defend accuser òun náà tún gbà fún ẹni tó búlì ọmọ Lizzy àti Lizzy wọ́n ní kí Lizzy wá sanwó fún ìgbà tó máa lórí pé the same lawyer yìí tó defend ẹni yìí òun náà ni wọ́n ní kí Lizzy wá sanwó ó dá gbogbo yẹn lọ kò ní speaker o kò sọ̀rọ̀ o mọ́mì tó bá kọyín ní oró ẹ má di wèrè pé social media wà látara súnmọ́ bí láì ẹ má di wèrè pé tí aṣọ bá ṣe bọ́lẹ̀ fún ẹlòmíì mo lẹ́ẹ̀ máa bọ́ sílẹ̀ èmi àmọ́rí mo sọ fún yín wọ́n tún ní kó sanwó fún ẹni tó búlì ẹ̀ fún odidi ọdún méjì tó ṣe pass 1 to 1 million fún tó bá di lé nìyá ní bọ̀dá social ti fẹ́ rẹ́ẹ̀dì mo ti fẹ́ pa show ó yá the same thing èyí máa bẹ̀rẹ̀ show láti 7:30 to 4:40 ẹlòmíì máa bẹ̀rẹ̀ ní 5 o'clock to 9 o'clock láàárọ̀ ọjọ́ kejì kò ń ṣe pé òun ló dédé yà wèrè òun náà gba rẹ̀ lẹ̀ ni tó bá wá ṣe é jù lójú yín ló ti rí bẹ́ẹ̀ òun náà gba rẹ̀ lẹ̀ ni ó gba rẹ̀ lẹ̀ ni ṣùgbọ́n ó ní pé ohun tá a bá fi máa ní òun la máa fi gbára wálẹ̀ èmi náà máa sọ pé èmi náà máa mo tó wá pẹ́ ẹnu mo ní èmi náà fi gbára mi lẹ̀ ni ó gba rẹ̀ lẹ̀ ni kò ń ṣèkà
òun náà ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn ìgbà mi tóun náà bá dá jókòó á wo years back pé ṣé mi náà lélẹ̀ but she need to do it ó láti gbára ẹ lẹ̀ ni Lizzy Anjorin gbára ẹ lẹ̀ lọ́wọ́ wọn ni débi pé wọ́n lọ rẹ́ǹtì èèyàn kan wá tracker náà ń pè ẹ̀yẹ́ ẹ̀ lélẹ́yìí bàbá ẹ̀ lélẹ́yìí wọ́n gbé frame ẹnìkan ní last year wọ́n ní ìyá Lizzy ni woman kan jáde ó ní ẹjọ́ mo fún yín ní 24 hours màmá mi ní ẹni tẹ́ gbé jáde ó ní 10 years remembrance ni ìyá tí mo ṣe kò kí ṣe ìyá Lizzy o ṣé àmọ́ pé frame tó ń gbé jáde yẹn ìyá Lizzy náà pè tẹ́lẹ̀ ìgbà tí lady yẹn tó ní ẹjọ́ ìyá mi lélẹ́yìí kò ń ṣe ìyá Lizzy òun náà tó gbé sílẹ̀ o ẹ wá ní ká má wà tọ́sí lórí ọ̀rọ̀ tí ẹ bá rí tó ṣe bó ṣe ń ṣe yẹn màmí ẹ yẹ kó máa fàdúrà ràn lọ́wọ́ ni wàláì tóun náà bá jókòó síbi tó wà lẹ́nìí á mọ̀ pé òun ò rí báyìí ṣe bẹ́ẹ̀ mi náà ṣe nǹkan fún láàrin oṣù yìí tó dẹ̀ ń ká mi ní ara adá èèyàn wá bíbá ẹ̀ pé òun nídòwó adá 1 million 130 fún ó dẹ̀ lọ síbi kan lánàá ó lóun mọ̀ bí 37,000 tá a sọ 1 million 130 ó ní orí òun á jà fún àwọn tó dáwó fóun o ṣebéyàn ṣẹ́bọ̀ ṣebéyàn la fún lówó tó ní kílẹ̀ ní ṣebéyàn kan ló ní kó fún wa ó ṣe wá sí lè gúnlé wa lórí platform yìí ni o omi ò ní bọ́ lójú yín pé tẹ́mi ò bá fi ohun mi ṣiṣọ́ máa fún ẹni àwọn kó àti ọba ṣe fún yín èèyàn ló ṣèyàn ló bọ́ sórí láìfù lónìí ẹ àdàbí tóun ò bá sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ bá débì kan kò ṣe pé Lizzy tẹ́ ń wò yẹn kò ṣe wèrè Lizzy ò ṣe wèrè wọ́n ti débẹ̀ ni ìyá mi wọ́n ti débẹ̀ ni kó tó di gbódìdí celebrity ó ń jáde ní every day sometimes 3 days in a day 3 times in a day kó tó di pé ó jáde ó yẹ kí a máa mọ̀ kí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ à ń ṣe wèrè ìgbà mi máa ní ẹ wò mí lọ sórí live lẹ́nìí but bá tún rí nǹkan mi tó ń ga lóṣù bá tún wá sometimes he affected my husband ọkọ mi máa ń bínú gbà mí bí báyìí náà because ó fẹ́ bá mi sọ̀rọ̀ mo wà lórí live ó fẹ́ bá mi sọ̀rọ̀ but because ó understand anókè mo ti gbọ́ ṣàṣe jẹ́jẹ́ ó máa affect tábà ní ẹni tó ṣe live kò affect family irọ́ ni gbogbo wa jọ ń pa they need our attention sometimes and we are with you people here my student ọmọ mi máa need attention mi gbà mí mo wà ń bí kò sí ẹni tí ó wà fẹ́ tẹ́ bá rí tó di nǹkan tó di lè ní wàláì mi máa sọ fún èèyàn tẹ́ bá jókòó tẹ́ bá lọ gbogbo ìtìrẹ̀ wàláì kò ń ṣe òun ṣebí èmi náà ṣe nǹkan fún kékeré ń sìn tó ń dùn mí tí mi ò dẹ̀ lè sọ mo dẹ̀ ọmọ mi sọ̀rọ̀ fún mi ó ní ẹ̀ ń dá sọ̀rọ̀ mo lé mi ó ní ẹ̀ ń dá sọ̀rọ̀ mo ní mo dá sọ ní ẹ̀ ó ní nǹkan tọ́wọ́ ènìyàn ṣe fún yín ẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí mo ní mò ń dá sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ fún mi ó ní nǹkan tó wọ́n ènìyàn ṣe fún mi torí pé mo wà lórí rights mi ni mo ṣe ń rí i pé àwọn èèyàn tó ní má sọ̀rọ̀ ó jẹ́ kó dùn mí pé àwọn ènìyàn ìparọ́ ṣáínà sí rí i pé ìbò wa ni mo ń dá sọ ní yes ó ní mo wà níbi tú mo sọ pé ṣé mo sọ báyìí ṣé mo ní wọn ni òun wá lọ yọjú pé she's only one there o why is she talking alone because nǹkan yẹn tí wọ́n ṣe mo fẹ́ sọ ṣùgbọ́n òun yóò ní pé mi gbọ́dọ̀ sọ̀rọ̀ that is the reason ibi tí Lizzy délé ní nìyẹn yóò tó fi lè mú èmi you do it too yes because nǹkan tó wọn nìyẹn ṣe irọ́ náà pa but àwọn èèyàn máa ní máa sọ wúrà ike káwọn èèyàn máa hold mi kọ́ ń dì mí mú but nǹkan tó wọn nìyẹn ṣe èmi ni mo mọ̀ pé irọ́ ni gbogbo wọn pa bó ṣe rí lẹ́ni ní grandma bó ṣe rí lẹ́ni lórí Lizzy ni that is why ọlọ́run ni mo ṣe understand it. ok èèyàn mi. ó yá ma. àti gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà lórí platform. grandma kí àmọ̀lẹ́ tó sọ̀rọ̀ mo fẹ́ fi díẹ̀ kún fún ọ̀kẹ́ tó sọ̀rọ̀ ṣẹ́rí kíní kan ni mo fẹ́ máa sọ fún Yorùbá tí èèyàn bá wọ bàtà kan rí o ò lè mọ bó ṣe ń ta ẹni tó wọ̀ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. and you don't judge people by their reaction if you don't know the foundation of the problem. Yes, you don't judge people. Ṣẹ́rí èèyàn tí ò bá tí ì bọ́ sí ipò pé wọ́n bú níbi ẹ̀rí tí ò bá tí ì bọ́ sí ipò pé wọ́n gang up lórí ẹ̀rí cannot come on this social media whatsoever
láti wá tákù alájà Lizzy àfi tí n bá sí ń bẹ̀ ibẹ̀ mi nífàyè pé bá ayé wọn jẹ́ ní comment section yẹn because I am a victim. Yorùbá dẹ̀ ya wèrè kan wọ́n máa ń kó gáǹgì lórí èèyàn ní orí Yorùbá ni mo ti rí rí o láìkì mi èmi àti ẹ lájọ ń jà èmi àti ẹ lájọ ní ìṣù kí ló dé tó ẹ pé wọ́n lò ń introduce mi sí èèyàn pé èèyàn burúkú ni mí o ṣe gẹ́gẹ́ nìyẹn kọ́kọ́ súnmọ́ mi kí n lè wo èèyàn burúkú yẹn fún bí Yorùbá ṣe máa operate nìyẹn o kẹtó wá mọ̀ wọ́n ti wá di association of olórí burúkú gangọ wọ́n wá gangọ àgàgà sọ́mọ́ ti ní pé ẹnìyẹn ń rí ṣe jà wọn lọ kò ṣe pé bóyá ẹnìyẹn ló dì wọn lọ́wọ́ mú o ẹnìyẹn ń ṣiṣẹ́ ni o ẹnìyẹn ò he owó láti sánmọ̀ o ojú wọn ò tún ní fọwọ́ tún bàrẹ́ ẹnìyẹn tó ń ṣe wàhálà o bí Yorùbá ṣe máa ń rọ́ọ̀lù nìyẹn ẹni tí ò bá tí ì wá wọ bàtà búlì rí kò lè mọ nǹkan tó ń pè ní búlì ẹ mọ̀ pé lómi kò jíǹjì ayé ẹ̀ ó kàn dénú ayé ọ̀fẹ́ ló ń gbáyé ọ̀fẹ́ everything rọrùn fún kò sí láwùjọ àwọn olórí burúkú èèyàn òun kàn dé tiẹ̀ ó kàn ń torí ọ̀fẹ́ ó kàn ń gbádùn ó kàn ń gbáyé lọ́fẹ̀ẹ́ kò mọ anything so tírú yẹn bá wá lẹ́nìkan tó ń react àwa ló ń ṣépè àwọn olórí burúkú ẹ̀dá kan ti máa sọ́wọ́ lórí social media yìí wọ́n léèyàn ń ṣépè fún ọmọ mọ́mì girama ni yín ẹ̀dàgbà nínú ayé báwo ló ṣe wà nínú orin Dáfídì tó sọ pé kẹ́kẹ́ àwọn ọmọ wọn kó máa di alárìn kiri kó máa tọrọ jìnnà síbi ahoro wọn kí ẹnikẹ́ni kó má ṣe sí láti ṣàánú fún wọn torí pé wọn kò rántí láti ṣàánú ta ló include ọ̀rọ̀ yẹn mọ́nú Bíbélì torí èèyàn á ṣe nǹkan burúkú fún mi ń sìn màá wá gbé ṣépè tọmọtọmọ àwọn abíagbá ọ̀ràn kan wá sáré bẹ́ jáde wọ́n á ní kí ló dé tí mò ń ṣépè fún ọmọ ẹ̀ kí ló dé tí Bíbélì fi èpè yẹn sí nínú orin Dáfídì kí ló dé tí wọn ò yọ kúrò àti pé kí ló dé tó fi sọ pé a máa bèṣe bàbá wò láti ìran kìíní títí dé ìran kẹrin kí ló dé tí Bíbélì ò fi dúró lórí ìran kìíní tó ṣẹ̀ yẹn tó fi extend ẹ̀ sí ìran kẹrin àwọn explanation yẹn lèmi fẹ́ bèrè tí ò tí yé mi tí èèyàn bá dá mi lóró tó lágbára jù fún mi mo máa fi sí àwọn ọmọ ẹ̀sìn ọ̀ndà májẹ̀mú tó jẹ́ pé kó pọ́n bí ifá kó mọ̀ bí ọ̀pẹ̀rẹ̀ wọn ò ní bọ́ màá dẹ̀ máa fi àdàbí sí tí ó bá ti ń jẹ́ pé orí òtítọ́ ni mo dúró sí wọ́n lè má ì tí ìjìyà yẹn lọ́dún mẹ́wàá sí ẹrù àtúbọ̀tán ló lágbára jù ẹnì kọ̀ọ̀kan ò lè tú ẹnì kọ̀ọ̀kan ò dẹ̀ lè dì bó bá ṣe wà ń bẹ̀ lóníkàlùkù ṣe máa bá àná àlè escape àtúbọ̀tán alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ò ní dáa màmá mi dẹ̀ máa ń sọ pé ogun ló máa ń ṣìyàn mú ẹgbẹ́ òkè kì í ṣìyàn jà màmá mi tún wá fi yé mi pé tí èèyàn bá ń ṣe dáadáa tí gbogbo ìlú ń dáríjọ tó ń ṣépè fún iṣẹ́ owó ẹ̀ máa ṣàdúrà fún tó bá dẹ̀ jẹ́ ní èpè tí gbogbo ayé ń dáríjọ tó ń ṣàdúrà fún ẹ iṣẹ́ owó ẹ̀ ló máa ṣépè fún ẹ. Yorùbá is a kind of a regret generation tí mo bá wọn wò mi ò ṣayé wá ìlú ni mo ṣìyà àárín ní àwọn èèyàn burúkú ni mo ṣìyà. Yorùbá are very wicked people and toxic wọ́n dẹ̀ mọ bó ṣe manipulate. Yorùbá ready láti ṣe nǹkan wọ́n wá sápamọ́ under pretense pé àwọn ò kì í sọ̀rọ̀ èèyàn jẹ́jẹ́ làwọn láti máa fi wo ẹni tó ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí èèyàn burúkú. Òwe màmá mi dẹ̀ yẹn máa fi ń yé mi pé ẹni tó sọ̀rọ̀ kú ó sọ jẹ́ni tó dákẹ́ kú lọ tí wọ́n bá wá padà pa wọ́n á máa hàn nínú ọ̀rọ̀ ẹ̀ pé ó dẹ̀ ti sọ nǹkan báyìí ní nígbà báyìí. You cannot be able o lè máa háàmù mi kó wá expect mi pé kí n dákẹ́. Màmá mi dẹ̀ tún wá sọ pé kì í ṣe gbogbo ajá ló lè ríyàn kó má gbó o. So tẹ́ bá ń ṣe ìkà ẹ lè expect pé ẹ máa ṣe ìkà fún everybody máa keep quiet. Ẹlòmíì máa sọ̀rọ̀ páyín ni títí ẹ máa fi kú. Ó máa pọ́ìn sí ẹ pé ìwọ yìí ìkà ni ẹ́ ó dẹ̀ máa dúró sí ẹ pé ìkà ni ẹ́ you are a very wicked soul. Kíní kan ni mo mọ̀ ẹni tó sọ̀rọ̀ àti ẹni tí ò sọ̀rọ̀ everybody will be departed for this world one day is a very one day. So o lè afford láti harm èèyàn kò má afford láti dúró gba consequence ẹ̀. Everybody cannot be goat everybody cannot be àgùntàn gbogbo akọ́lá máa jẹ́ àgùntàn àwọn kan máa jẹ́ ewúrẹ́ ọjọ́ tẹ́ ẹ bá ti ń fún gbogbo àwọn èèyàn ní wòtòwòtò kì í ṣe gbogbo àwọn èèyàn ló máa gbà á lọ́wọ́ yín. So Lizzy has never gone wrong in my face from day one because mo wọrú bàtà ẹ̀. I know how people operate. I know how they will wicked you and come and do as a saint, as an angel. I know how they behave. Especially, let me put it like that, Yoruba people. So, mommy, mo fún yín láyè kẹsàn. Ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà lórí kọ́mẹ́ntì mẹ́ta péré gbogbo rògbòdìyàn ìta yìí Ọlọ́run á fi òpin sí and the peace will reign. Ó dẹ̀ pé èèyàn kan ẹ̀ kò ṣe mí nítorí anyways kí ni ọgbọ́n tí àwọn ọ̀jọ̀gbọ́n lè ṣe tó ẹ pé peace and reign
fúnra wa ní àdéhùn yẹn ṣáde lè rí answer. Because if there is no peace, everything is scattered. And we should all be for peace. Àti gbogbo àwa tá à ń sọ̀rọ̀. Kí ni peace ṣe fẹ́ reign? What can people do? Shari, corrective, anything, it can start from one. When you look at history, the most wicked person in history so far was Hitler. That was the most wicked human being. In 10 minutes, cancelled everything. A country supported by one person, supported by other people. I'm just bringing history inside. Share about me. So, one person in this world, it can be from this platform, it can be from anywhere. Peace, because peace is beautiful. Peace is lovely. We know we are wicked people. Yoruba people are toxic. They're the human being. I'm Yoruba. You don't want to be around me. How? One person in this world, it can be any of it. It can be me. It can be Miss Amori. It can be anybody. How can peace happen? Let us think of that. Because if there is peace, everybody is happy. And why shouldn't everybody be happy? I have that question for you people. For you, for all the white people on this platform. Mr. Amori. Okay. Ìyá rí Ifá ṣe fẹ́ lọ. Àbí wọ́n mi tẹ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi sáré jí mi nìkan. Ó yá. Ẹ ṣé o, ẹ kú wájú. Ṣé ẹ rí kò sẹ́ni tí kò láìkì peace? Kò sẹ́ni tí ò fẹ́ peace. Mo bó ṣe lọ yìí náà kò sẹ́ni tó dùn. Kò sẹ́ni tó dùn mọ́ bó ṣe. Mo ń bọ̀ o, ẹ máa sọ̀rọ̀ lọ. Mi sí ń bẹ̀ o. Kékeré máa lọ lọ́tún kó máa lọ lọ́sì. Kò sẹ́ni tó fẹ́ rú ẹ̀. Kò sẹ́ni tí mo ẹ̀ tó sí. Ṣùgbọ́n to me o, for peace to reign, ó dìgbà tí àwọn ẹni tó bá tó ṣe pọ̀ méjì. Because a lè sọ yí pé káwọn kan wà ní kan wọ́n máa ṣe àfihàn. Ẹni ẹ̀dẹ̀ ìdákẹ́ kó máa sọ wọ́n sì bù yá mi. Ó dìgbà táwọn ẹni ibi bá tó dáwọ́ bí ní ṣíṣe oníbísí tó lè rè ní o sọ ilé ìdúró. Ṣé mo tún lè dáhùn sí ipò ọgbọ́n èmi náà jù báyìí lọ? Ṣó ti yé yín? Ṣé rí peace can start from anywhere. Can start from you, ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ last year. Can start from the Mrs. Amori. Can start from every other person on this program. Can start from me. Can start from anybody. Ó ṣe bí tí ó bí ibi tí mo ti kéré o. No. Grandma, ẹ mọ̀ bá ti peace lè wọlé. Peace yẹn. Ọjọ́ tá bá ti gbà pé bá ṣe wáyé, máa rí. Because enviness is the root of all evil. Either we take it or not. Ọjọ́ tí àwọn èèyàn bá ti lè mú nǹkan tó ń pè ní enviness, greediness kúrò nínú ọ̀rọ̀ wọn, kí wọ́n dẹ̀ gbà pé everybody has a mission in this life and my mission is not your mission and another person's mission is never my mission. Ọjọ́ tí oníkálukú bá ti mọ̀ pé God created us differently for different purpose. Ọjọ́ yẹn nìkan ni peace lè wà. Ṣùgbọ́n ọjọ́ tó o bá ti ń wo aago mi sáré, tí mò ń wo aago ẹ sáré, tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn ìkà ló máa ń wo aago alágo sáré, ló máa ń wo ayé aláyédè. We want to be you. Grandma, I can never be you because that is you. That is what God wants you to be. Ọjọ́ yẹn nìkan ni peace. Ṣẹ́rí tí o bá ti sí ọjọ́ yẹn, there can never be peace in this world. Èmi jù ẹ́, ìwọ ò jù mí, òun ló ń fa ogun sínú ayé. Look at other countries that are fighting. Àwọn tó ń jáwọ́ yẹn, mo fẹ́ fi àgbà hàn ẹ́, mo fẹ́ fi superiority hàn ẹ́ ní ilẹ̀ tó jẹ́ pé Ọlọ́run gbọ́ngàn fúnra rẹ̀ ló dá. Ibi tí ogun ti wà láyé nìyẹn. So ọjọ́ tí ìyẹn bá ti ń bọ̀, there can never be peace in this world. Don't let us deceive ourselves. Bá ṣe máa jà ní, and God too is involved because God said there is no peace for the wicked. Tí Ọlọ́run bá fẹ́ kí peace wà láyé yìí náà, káyé quiet. Ọlọ́run ò ní lé èṣù látọ̀run wá sínú ayé náà. Ṣèbí torí pé èṣù ti fẹ́ da ọ̀run rú lọ́tọ̀rí ilé wá sínú ayé. Àbí torí pé èṣù ti fẹ́ da ọ̀run rú lọ́tọ̀rí ilé sínú ayé náà. Èṣù ti kó ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin tó wà lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí Ọlọ́run dẹ̀ ní pé ìwé
woman ni o. That is my own. Ẹ̀kọ́ ọgbọ́n ẹ̀kọ́ òye. Mo gba nǹkan tẹ́ sọ yẹn ṣùgbọ́n mi ò tún gbà. Mi ò ṣe pé mi ò gbà yẹn ó mi pé negative. You appreciated and I appreciate you. Téèyàn bá wo ariwo tí ọjà ń pa kò ní ra kankan. There can be peace. Ṣẹ́rí Amẹ́ríkà ni mo gbé. Ìjà tó ń jà yẹn àti èmi ò ẹ má jẹ́ ká lọ sínú yìí because òótọ́ wà bẹ́ẹ̀ irọ́ wà bẹ́ẹ̀. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bára wọn jà bí nǹkan tí mo fẹ́ sọ mi ò gbọ́dọ̀ sọ bí. Ṣé gbogbo ọ̀nà ní lọ́wọ́ náà dìbẹ̀rù ẹ̀jẹ̀ sọ ní Yorùbá bẹ́ẹ̀ yẹn. Ní lọ́wọ́ ó dìbẹ̀rù bí ní sí ní so ẹ̀jẹ̀ mi ní rún yẹn mu. Ṣé ẹ̀gbọ́ èèyàn mi? Èyí tá à ń sọ yìí láàárín ara wa we can have peace and it can start from somewhere. Èmi ò kàn ṣe good talker ni I can have a platform of peace between anybody lára àárín àwọn Yorùbá. Why are we killing ourselves? Why can't we have peace among us? Why do we hate each other? Why do we have to hate each other? Is it worth it? Mommy Olu. Yes, Mommy Olu. I want to say something, ma. Olúwa ṣe mo ní gbogbo àmọ̀ pé bí mo rí. Sharing in life, mommy. A lot of things no man fatafi hate arawa. When you have a very low esteem, when you are feeling so inferior to your mates, Sherry, you got them if you man analysis life, man. People should carry to man. You can't want mommy. All fingers are not equal. You will see some people they will be above you. The point is you just have to accept them and you create that relation, a very good relationship between you and those people that are above. Now, there are some people that you in life, both financially, both societally and everything. You all be in the same size. Then there are some people that they will be below you. Sherry Tabatini, this mind, definitely I won't come at you lonely. Honestly, I any problem. Number one, while I was growing up, I make sure there are some things I don't do. Ṣé Nàìjíríà lẹ wà? Bẹ́ẹ̀ni, mommy. Okay. Ìbàdàn ni mo wà ma. Ìbàdàn ni mo wà ma. Negativity o. Number one. No negativity. No. Àwọn ọmọ orílẹ̀ mi. Okay, I love you. Yes, let's go for peace. Ẹ máa sọ̀rọ̀ náà. Mommy, Sherry number one. Àmọ̀rí ò sí Nàìjíríà, ẹ má dá lóhùn. Àmọ̀rí ò sí Nàìjíríà. Mo náà mọ àmọ̀rí tó wà Nàìjíríà lè. Okay. Sherry number one, mommy. Mo make sure pé mi ò ní ojú kòkòrò. Ó dẹ̀ yọ olè kúrò ní ọ̀rọ̀. Iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ káràkátà ni. I manage clients. I was discussing business with somebody to gbé business wá rọlẹ̀. Mo wá sọ fún mo ní people dey show I mo máa pity clients because kò easy láti rí owó. Ó ní wàá ṣe pity clients. Mo ní nǹkan tèmi inú mọ́ ṣe tèmi nìyẹn. Understand mommy? Nǹkan tèmi mú mọ́ iṣẹ́ tèmi ìwọ nìyẹn ọ̀bọ. Opinion tèmi, nǹkan tèmi mú mọ́ iṣẹ́ tèmi. Tí téèyàn bá gbéṣẹ́ fún mi. I hate it when there are some clients where irú adìyẹ tí mo bá ń sìn majority ma fẹ́ ṣí poultry business but ẹrù ń bà wọ́n. I will tell you that tẹ́fí máa ma jèrè I will stay with you. Some people don't do it. Tó bá ti ṣe business wọn tó ti rówó tiwọn àti Yorùbá bá máa rìn yanjú kò kàn wọ́n mọ́ and it is very wrong. Because tẹ́ bá ṣe dáadáa lónìí client ẹ ló máa refer yín. So I don't want to deviate ma. Ṣé rí tá bá ti yọ low self-esteem kúrò ní life wa? Táà dẹ̀ lójú kòkòrò because ẹni tó bá lójú kòkòrò ẹni tó bá wà above ojú kòkòrò ẹ wàá fẹ́ máa wò pé ṣóhun nìkan wá ní aṣọ tó wọ̀ yìí kó wá jẹ́ mi mo ni aṣọ pọ̀ gbági máa aṣọ dẹ̀pọ̀ ló kú pa bí mo ṣe wà yìí àwọn ọ̀rẹ́ máa ní Evelyn òyìnbọṣọ bí ìwọṣọ cause me ìjẹ́ kó not that I don't wear clothes but mi ìjẹ́ kó múmú láyà mi kí n máa fún tó fún máa dín pé àwa lọ jáde àbí màá lọ lọ́kọ pé torí mo fẹ́ wọ ọkọ tẹ́gbẹ́ mi bọ̀ no máa wọ ọkọ tó wù máa wọ ọkọ tí mo ní tẹ bá fi pé mi ò sí kálíbà yín ẹ fi mí lẹ̀ èmi àtàwọn tá a bá jọ wà ń set àjọ máa múnú ara wa dùn ṣé understand mọ́ mi àjọ máa múnú ara wa dùn ṣé rí láìfù
about life. Because when I was growing up, I'm a spoiled brat. But when they died, I realized that I was telling mommy I'm really just one sorrow, show fáwọn kan tó ní wọ́n sọ̀rọ̀ àwọn láì dànù kankan. Ṣé ẹni tẹ́ bá ṣe fún lónìí, ẹ gbàgbé kò lè sọ fún yín. Ẹ kàn ṣe ti yín fọ́lọ́run. Bí mo ṣe kéré tó yìí, I have experienced a lot of things tó yẹ pé ìgbà mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi, I will just smile and I will pray to God. Ọlọ́run tó bá jẹ́ ó wù ẹ́ ní kíní ìfiṣẹ̀lẹ̀. Ọlọ́run bá jẹ́ kí n pẹ́nu mẹ́sì. Ọlọ́run dẹ̀ máa ń gbàdúrà mi. So ṣe rí ilé ayé yìí ó lọ. That's why tẹ bá gbọ́ pé lágbájá ṣe nǹkan làmẹ́ ìdó ṣe nǹkan ní ìyàwó tá à ń wò tó wà lókè. Èmi ò mi fọlá wọn tọrọ. Because majority of nǹkan tó ń ṣe underneath. Ìbá mi ti bá ń gbà gidi gbogbo báyìí máa wò pé nínú ayé yìí náà ṣérù kan báyìí tó dẹ̀ ti yẹ kó ṣẹlẹ̀ Ọlọ́run. Ó dẹ̀ ń wòrán Ọlọ́run máa ṣàánú wa. People that you felt that no. Okay, wo story Àgbàlá Gabriel. He is a man of God. Now look at what he is doing. There is one prophet I share with Mommy Amori. I went to your church for prayer. Tafi kúrò mẹ́yà some prayer points. Tí Bible verse kan. Miracle ni. Bó ṣe fún yàn lọ́kadà ló fún yàn mọ́tò. Bó ṣe fún yàn lọ́kadà. Okay, mi tí mo wá ní DF ó ní ìrọ̀lẹ́ mi ni. So I have cherry. The Bible have said it. When the end time is coming, even our tani ìgbàgbọ́ wa máa shake. Ẹ jọ̀ọ́ ṣé kò tí wàá shake báyìí. So that ṣeré tá a bá ti lójú kòkòrò. Tá a dẹ̀ lẹ́mìí olè. We are going to live this life and we are going to enjoy ourselves. Let me just submit now, ma. Thank you, ma. Okay. Ẹ jọ̀ọ́ ṣé mo tún lè sọ̀rọ̀ ẹ̀yin èèyàn? Ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé o. Ẹ kúrọ̀lẹ́ madam. Mọ́mí Àríkẹ́ Àwọn fóònù ní gómìnà Happy Easter. ọpẹ́ la máa ṣe o. Àbí máa Question mọ́mí wá sẹ́ pé peace kò sí peace. Ní ìgbà tí Ọlọ́run dá o, ní ìgbà tí Ọlọ́run fẹ́ dá òun ọ̀hún ayé wà ní dúdú, ó ṣòfò, ẹ̀mí Ọlọ́run sì ń rà bàbà lórí rẹ̀. Ó dẹ́ranko, ó dá gbogbo ohun tóhùn, ó wá ṣẹ̀dá ọkùnrin, nígbà tó yá ó dá obìnrin. Ó ní inú nǹkan tóhùn fún yìí, ẹ má jẹ́ ń bẹ̀ o. Èṣù dé, ó fi yàn ìyàwó pé kíní tọ́lọ́run ni ó máa jẹ yìí, àwọn olódùdù. Kò jẹ́, pé lásìkò náà, ibẹ̀ ni wàhálà sí bẹ̀rẹ̀. Ádámù àti Éfà, Joseph, ṣé rí bó ti wà látètè kan ṣe. Bẹ́ẹ̀ ló sì máa rí títí láyé ànípẹ̀kun. Àmín. Ọlọ́run tó dá wa gangan, the bottom line ni pé téèyàn ò bá ti ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún yàn. Tí mo gbọ́ ẹni tó wà níwájú tí kò wọ́n pé kó ṣàjábọ̀ ni, kó ní kí òun forí ṣe fún mi. Náà mo fẹ́ wà ní tó wà yẹn kí n ṣá ẹ kó dúró lẹ̀. Ṣé mi náà máa wò kókó gbé mi mọ́lẹ̀? No! Èmi náà fight back. Màá tún kọ́ àwọn ọmọ mi pé irọ́ o, tọ́ba tí lẹ́yìn tó fẹ́ kúrò yín dáhùn ẹ má gbà o. Má ṣe bá láyé nìyẹn. Tí gbọ́n fi máa jẹ́ pé la fi máa pé 120. Ilé ayé mo ṣe wá rí ara pé ilé ayé yóò fojú bọ̀rọ̀. You have to be strong. Kí ọ̀kan mọ̀ yọ̀rọ̀ pé níbi iṣẹ́ kan ní tẹ́ẹ̀rù lérò ẹ̀ ṣe kọ́kọ́ fún agbókùtì. Ìwádìí peace fẹ́ wà. No, kò sí peace kan generally nílé ayé. Èèyàn fúnra ẹ̀ ló máa fúnra ẹ̀ peace ní ti ara ẹ̀. Ṣùgbọ́n tó o bá rẹ́ni tó fẹ́ gbógun tì ẹ́ tó bá wá lọ́nà kan, ìwọ náà wá lọ́nà lẹ́gbẹ̀ẹ́ 100 bàbá mi. Ilé ayé ṣe rí nìyẹn, bá ṣe bá ilé ayé nìyẹn. Ọlọ́run tó dá wa gan, ìwọ́n ló dá wa. Owó lọ́nà òun mọ̀ wá ní àwòrán ara ẹ̀. Báyọ̀ kọ́ lọ́run kan ti pé òun máa ṣàánú fẹ́ ẹni tó òun máa ṣàánú fún. Ṣébí gbogbo aláyẹ̀ kó ṣàánú fún. Gbogbo bẹ̀yẹn náà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀ iṣẹ́ náà kú gan. Jésù kẹ́ máa bínú mo jẹun ní omi burúkú. Ta ló ṣe omi crown? Èmi kọ́. Mo ti drop wọn. Mo ti drop ẹni. Èmi kọ́ mo ti drop ẹni yẹn. Ọlọ́run tó dá wa kò ṣe déédé láàrin wa. Ẹ wo Joseph àtàwọn fámìlì ẹ̀ torí àlá tí wọ́n lòun lálá tó lásánṣán tó
wọlé. So tó bá ti lọ gbà tó ń pa ẹ́ on your own. It's written. Orúkọ má gbà kọ́ tẹ ẹ̀kọ́ tó bá ti pa ẹ́ tó bá tọrọ ọ̀dá ní ilé ẹ̀ṣẹ̀. Òun á dáríjì. Ẹ̀kọ́ ọ̀lẹ́sà. Ẹjọ sísá mo rí ẹjọ mo send the message sí orí DM mo ní the WhatsApp number yìí. Orí ibo lẹ send ẹ padà sórí backup ẹ send ẹ sórí backup mate mi. Ọ̀gá mi ní lọ́wọ́. Ẹ jẹ́ ta mo rí backup page. Mo fẹ́ gbé gèsì ẹnìkan fún yín lára àwọn celebrity ní ó jẹ́ mi lówó. Ẹ sọ mi báyìí náà. Ó ní ẹnìkan tó ní engagement. Ẹ dúró Mr. Free and Cash. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán ní sọ yìí. Ẹjọ́ ṣẹ́wọ́ sọ sí. Ẹ jẹ́ kí n dá ìfẹ́lẹ́ ìkún síbi kan. Ó yá ẹ lọ sí ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Ẹ tẹ follow ẹ lọ ẹ mọ̀ mi free cash. Ẹ lọ sórí DM Ọlọ́run wa baby. Ó máa dá yín lóhùn bẹ́ẹ̀. Ṣó ti yé yín? Ẹ DM Ọlọ́run wa baby. Màámi ọjọ́ mo fẹ́ jẹ moderator báyìí. Ẹ má wọrí. Ẹ lọ free cash. Ẹ DM Ọlọ́run wa baby. Àbí ìkọ́nù Ọlọ́run wa baby. Àbí mọ́mí tí àwọn méjèèjì máa dá yín lóhùn. So àwọn wá ganu sí. Ẹ jẹ́ kó lọ bọ́lọ̀ wà. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mi o. Àìwà ló ń yọ. Wọ́n lè má sí bẹ́ẹ̀ mo yẹ sọ bẹ́ẹ̀. Mi lò pẹ́ ṣe wà ń bẹ́ẹ̀. Ẹgbà yìí pẹ́pẹ́pẹ́pẹ́. So bá ṣe sọ lọ. Ṣé rí èmi? I've been in America for 40-something years. Kí ṣe máa ń bí lọ sí Amẹ́ríkà? Ẹ máa gbọ́, my eldest son is 45. Wọ́n mi ẹ̀ má bínú àwọn ará Amẹ́ríkà là. Kò tó bẹ́ẹ̀. Èmi mọ̀ gbọ́dọ̀ Amẹ́ríkà. So ibi tí mo fẹ́ Èmi fọ́lù wọn lẹ́ẹ̀kan yẹn. Miss Amori, we have to do some talk, okay? We got to do some talk. Èmi tí ì bá yín sọ̀rọ̀ yìí, I'm 72 years old. Wow. Retired, enjoying my life. Òwe rẹ̀ jọ ohun ọmọ láti. Irọ́ girama ni wọ́n mo ti lọ wo fọ́tò wọn. So, Miss Amori, we got to talk, man. We need to talk. We can better this world. Nigeria is going to be hard, but we'll try. Sherry, the problems were in my country is different from the problem in my country, Nigeria and America.